bá mi gẹ́ẹ̀tì epo pupa ògéré tí ó sùn pẹ̀lú àdín ẹ̀yàn tí ó sùn, bá mi mix méjèèjì papọ̀. Wàá wá bá mi gẹ́ẹ̀tì epo ọ̀bọ ńlá pàǹpà báyìí, wàá fi tẹ́lẹ̀ kòkò. Wàá bá mi gẹ́ẹ̀tì epo ẹ̀gúsí tá a máa ń jẹ yẹn, epo ẹ̀gúsí, wàá bá mi kó lé lórí kó pọ̀. Wàá wá bá mi já ewé origin, wọ́n ń pe ewé yẹn léwé origin, bèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ, tútù àbí gbígbẹ, kó lé lórí, wàá bá mi jó. Tó bá ti jó lọ kó di powder, mix ẹ̀ pọ̀ mọ́ ògéré epo àti àdí ẹ̀yàn tí kì í sùn tó ti mix papọ̀ yẹn. Èèyàn ńlá làkàlà, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, mò ń bọ̀ wá bẹ̀ náà. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìtọ́rọ bára fi sákàǹtì àwọn aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń lo ojú Ọlọ́run bá fọmọ ẹ wá lọ fún full package wa. Ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. Àwàdé Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ àbó ti wọ menopause. Full package wa ni kó wá lọ fún gbogbo nǹkan tó bá wọ́n jókòó sínú womb ẹ, wọ́n jókòó sínú ovaries ẹ. Ó ní fibroid, ó ní yeast, ó ní PCOS, pelvic inflammatory disease, blockage tube, ovulation problem, infertility. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pátápátá ó ti wọ menopause ní reverse menstrual disorder rather gbogbo high prolactate. Gbìyànjú kó wá lọ fún full package wa lẹ́ẹ̀kan náà, má dára ilé àmú kiri mọ́. Àtàwọn product wa made in India, packed in South Africa, lóríṣiríṣi all in one. Ní ikú nìkan ni kò lè wo, prevention ni, treatment ni, cure ni, memory booster, ìsọ̀yè ilé arm, transformer 1100 power fún ọkùnrin tí ó lè ṣe déédéé, bulldozer met fibroid, caterpillar láti lè conceive ní kíákíá fún obìnrin, prostate enlargement powder master, miracle leaf, ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve senna leaf, ó lágbára púpọ̀ jù. Yàtọ̀ sáwọn product yìí, ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn, ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn àlálì powder wà tó jẹ́ handmade tá a máa ṣe fún yín tó wà òkè gidi bismillah ta'ala, àti àwọn ọ̀ǹtú lórúkọ Ọlọ́run ọba àbí àyá al-Qur'ani tó jẹ́ pé tilka hududullah wa ma yuti illa wa rasulahu ní secret jì fún yín láti evil world. Ọlọ́run làá máa pè kó wá dá yín lóhùn bismillah ta'ala àti nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́. Innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum yatakabbatu shaytanu minal masi. Mi òkùnkùn wọ́n dáyàn láàmú, wọ́n dẹ̀wà, ó ti yẹ yín sí wọ́n wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Iṣẹ́ tí mo kọ yín, epo yẹn ẹnikẹ́ni tí ó sick tó wà lórí àárẹ̀, abẹ́ni tó ń lálàkàlà tó ń forí kókó alátakùn ìbálòpọ̀ ojú oorun, ó mu ṣíbí kan láàárọ̀, ó mu ṣíbí kan lálẹ́, ẹ tún máa fi pa láàárẹ̀ lára. Ẹni tó ń lálàkàlà iná ó lè máa fi para sùn lálẹ́, tó bá jí láàárọ̀ á wẹ̀, ẹni ọ̀sẹ̀ tó bá wù á tún fi wẹ̀ kíní yẹn dànù, á máa fi para, á máa mú bismillah ta'ala. Ó ní agbára púpọ̀ fún àwọn nǹkan wọ́nranwọ̀nran bí ẹ̀mí òkùnkùn àbí wọ́n ní wọ́n rin aláàárẹ̀ mọ́lẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń lò fún wọn jẹ́ ó ṣiṣẹ́. Ẹ lọ ṣiṣẹ́ tí mo sọ fún yín. Ẹ máa bá lápá kan lọ́dọ̀ àwọn èèyàn, wọ́n á kọ ẹ̀yọ́nú sórí tọ́pìkì ẹ̀, wọ́n kàn ṣọ́ọ̀tẹ̀, wọ́n kàn kọ ẹ̀yọ́nú sí ni. Nǹkan tó ń ṣe ìtúsílẹ̀ ni, ẹ ti understand, ìtúsílẹ̀ oògùn ìwòsàn tààrà ni. So but ṣe mọ̀ ọlápẹ́ṣẹ́ lágbára, wọ́n fún láwọn tọ́pìkì míì, ó ti yé yín nísìn. Ẹ lọ gbìyànjú ẹ wò, tested and confirmed ní bismillah ta'ala. Epo ọ̀bọ̀ fi tẹ́lẹ̀ ìkòkò, bá mi gẹ́ẹ̀tì epo ẹ̀gúsí kó pọ̀, dàálé lórí, bá mi gẹ́ẹ̀tì ewé origin, dàálé lórí. Tó bá wù ẹ́ kó fatare sí, tó bá wù ẹ́ kó má fatare sí. Atare lẹ́kọ̀ọ́ Yorùbá wọ́n ló máa mú ògùn ṣiṣẹ́ ni, so o lè fò dídá atare kan sí, jó sọ di powder kó lọ, wá mixi ògèrè epo àti àdí ẹ̀yàn, mix ẹ̀ papọ̀, kò dá sí kó mix ẹ̀ papọ̀. Mi fẹ́ kí fídíò pọ̀, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́, ẹ tún máa fi para. Fálà rẹ̀ àtẹni tó ń lálàkàlà tó ń róríṣiríṣi nǹkan kan tó ó ti yẹ yín ní sítẹ́mì òkùnkùn dà láàmú, iṣẹ́ tó dáa ni. Ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 for both natural and spiritual problem. A wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos. Kò síbi tẹ́wà tá àti ní deliver fún yín, customer ló máa sanwó delivery, and deliver sí America, Canada, oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ béèrè lójú ọ̀nà egbòogi, lójú ọ̀nà spiritual, àwa ń lé fún yín. Àdúrà ló ń gba agbára kó gbẹ̀yìn customers ọgbẹ̀yìn fans wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà pàǹpẹ́ ayé òní mú yín ẹ̀gbọ́n ayé òní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ yín tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́rẹ́ òkú wálé iná lè zátàlélá ìjẹ̀míà gbogbo agbára Ọlọ́run bá lónìí. Má sálàmù wáyé lálẹ́ kọ́ yìí.